mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi o, mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kú oríire ọba tuntun ní Aláàfin Prince Abímbọ́lá Akeem Àkókò Àkúmàmàmà Ọ̀wọ́adé, the new appointed Aláàfin of Ọ̀yọ́. Congratulations to us. Orí àpèrè Aláàfin àgbésábẹ́ Sultan of Sokoto ẹ ti mọ́fo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì. Ọ̀yọ́ mọ́lẹ̀ bí ọ̀bọ ẹjẹ́ sí mi agbẹjẹ́ kẹ́ má fi aṣọ pépé roko ọba wọn ní wọ́n sọ fún yín ni. Eléyìí tẹ́ ń fapájọ́rí tẹ́ ń fẹsẹ̀ jọlẹ̀. Lukman Gbadegẹṣin ò lè gorí àpèrè Aláàfin of Ọ̀yọ́ because ọmọ wọn ní ọmọ Sultan of Sokoto ni, kì í ṣe pé òun ló bí láti inú ẹ̀. Ọ̀rọ̀ yín ò lè yé yín, ó ti tó bí ọdún mélòó kan tá ti ń bàbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ jẹ́ fans mi tẹ́ máa ń wo àwọn fídíò mi, you can bear me witness pé kì í ṣọ̀rọ̀ ọdún kan ọdún méjì láti wà lórí ọ̀rọ̀ gbogbo rògbòdìyàn, ṣùgbọ́n mo dúpẹ́, mo yọ̀ fún yín gbogbo wa tá dẹ̀ ṣiṣẹ́ yẹn títí dì sí yín tí ò sú wa tí ò rẹ̀ wá, a kú àṣeyọrí iṣẹ́, a kú ìtú ilẹ̀ bàbá wa ṣe, ilẹ̀ Yorùbá jọ gbé gbogbo wa. Bẹ́ẹ̀ ni Ọọ̀ni congratulate Ọwọ́adé keeps mom on Kingsmaker's complaint. Wọ́n ní ọba Ọọ̀ni kábíyèsí Ọ̀jájá the second. Ọ̀jájá the second. Kábíyèsí Ọọ̀ni o. Ọọ̀ni rìṣà. Wọ́n ní bàbá congratulate the new appointed Prince Abímbọ́lá Ọwọ́adé as the new Aláàfin ló bá tán. Tẹ́ bá wá ń gbọ́ awuyewuye. Awuyewuye, 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 àròyé ọ̀tẹ̀ o. A ò ní kẹ́ẹ̀tùlù o, ìlú là ní kẹ́ẹ̀tùṣe. Ẹ̀yin tí ẹ bá rọ́rọ̀ sọ ní ìgbà tí gbogbo ẹ̀ ń gbóná lalalala láti bí ọdún kan ọdún méjì sẹ́yìn. Tí àwa tá wá láti ìlú Ọ̀yọ́ ṣùgbọ́n tá jẹ́ ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá tá mọ̀ wípé orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ gbogbo ilẹ̀ Yorùbá ló so mọ́, kò gbúdọ̀ lọ. Tí ẹ̀yin tẹ́ wá láti ìlú Ọ̀yọ́ tẹ́ lè sọ̀rọ̀ tí ẹ rọ́rọ̀ sọ. Ní ìgbà táwa ń dìde tá ń jà fitafita ṣe lẹ̀ ń dìde ogun tiwa wípé ṣó yẹ káwa máa sọ̀rọ̀ sí Ọ̀yọ́ Mèsì. Yòókò wá ní délẹ̀ ń sìn kan wá mú kí Ifá wá yan ọmọ oyè tán kẹ́ wá tún ní ìjà míì ọ̀tẹ̀ míì lẹ fẹ́ dá sílẹ̀. Bàbá Ọọ̀ni kò ṣọ̀tẹ̀ anybody tó bá fẹ́ ṣe tó bá yàn sórí àpèrè o. Bàbá Ọọ̀ni ti congratulate new elected Aláàfin of Ọ̀yọ́. Ẹ má dọ́tẹ̀ sílẹ̀, àṣọ̀tẹ̀ ara wa, àṣọ̀tẹ̀ ara wa, àṣọ̀tẹ̀, ẹ má dá ọ̀tẹ̀ sílẹ̀. Yes, nǹkan tó bá mú yín tí ẹ rí òtítọ́ nípa Gbádégẹṣin tí ẹ rí tẹ́ ẹ lè bọ́ síta torí ẹ ń sá kiri torí ẹ wà lóyà síra yín rí. Ẹ máa sá sẹ́yìn ká kẹ́ máa bẹ́ kiri ni tí ẹ ò lè bọ́ síta kẹ́ fàyà tí kẹ́ sọ síta kẹ́ defend orí àpèrè yẹn torí ẹ ń bo ẹnu. Kò wá ní dìsín kẹ́ wá tó wá fẹ́ mú orí àwọn èèyàn kẹ́kẹ́ fi gbára wọn. Ẹ kó ṣì dànù kẹ́ kó rí burúkú lọ. Ọọ̀ni ò ṣọ̀tẹ̀ anybody. Ẹ jẹ́ àgbọ́. Ọọ̀ni congratulate Ọwọ́adé keeps mom on Kingsmaker complaint. Ó ní wọ́n sọ yìí, wọ́n ní kábíyèsí Ọọ̀ni ó ti congratulate new elected Aláàfin of Ọ̀yọ́ o. Wọ́n ní kábíyèsí Ọọ̀ni ó sì rọra ṣe báyìí lórí complaint tí àwọn Ọ̀yọ́ Mèsì ń sọ. Kí ni complaint? Àwọn Ọ̀yọ́ Mèsì ti gbowó burúkú lọ́wọ́ Lukman Gbadegẹṣin ìwọ tó bá ń tẹ̀lé program yẹn láti bí how many years. Owó millions upon millions. Ní last year EFCC invite gbogbo Ọ̀yọ́ Mèsì tí wọ́n fúnra lára wọn lọ jẹ́wọ́ bẹ̀ gbogbo ẹ̀ ló wà online wípé lóòótọ́ ni wọ́n gbowó lọ́wọ́ Lukman Gbadegẹṣin. Èyí tó kọ́lé fún èyí tó ra mọ́tò fún. Òun ni wọ́n ṣe sọ wípé dandan òun ni. Àti wípé kí ló dé gan tí Ọ̀yọ́ Mèsì fẹ́ gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá? Kí ló kan orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ tó fi di pé Sultan of Sokoto ó fẹ́ tọmẹdìyẹ pa sí Ọ̀yọ́ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì tí wọ́n rówó burúkú fún wọn torí pé wọ́n ti pẹ́tipẹ́ tí wọ́n ti ń háyè orí àpèrè Aláàfin of Ọ̀yọ́. Ṣùgbọ́n kí tó lọ síbẹ̀ yẹn jẹ́ kí n ṣàlàyé eléyìí fún ẹ. The Ọọ̀ni also congratulated the Alaafin elect on his appointment as the new Ọ̀yọ́ king. Ó tán. The Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ II as Ọ̀jẹ́jẹ́ II has lauded the appointment of Abímbọ́lá Ọwọ́adé as the new Aláàfin of Ọ̀yọ́. Yegedeye ojú tì yín, yegedeye ojú tì yín o. Kábíyèsí ò bẹ́ anybody jà, ṣé wọ́n fẹ́ jọba méjì papọ̀ ni?
láyé tayé báyé ló ní kálukú ti máa ní candidate pé ẹni ó wù mí kó jẹ́ pé òun ló máa wà ń bẹ̀ ṣùgbọ́n tí fani yóò ṣe ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn nígbà tí àwọn Ọ̀yọ́mèsì tán ti gbowó tán ti gba everything tán ti palẹ̀ láró led by Báṣọ̀run wọ́n wá ní Gbádégẹṣin Lukman Gbádégẹṣin òun ni Ìfámú the same Lukman Gbádégẹṣin yìí Sultan of Sokoto ní north lọ́hùn ní Sokoto ibẹ̀ ló ti ṣe gbogbo ayé ẹ̀ inú palace Sultan of Sokoto ibẹ̀ náà ti rèésì ẹ̀ kò tí ì yẹ báyìí gbogbo 1000 loyalty ẹ̀ north ló wà fún kò ní fún ìran Yorùbá gbogbo èmi ní àṣà ìṣe anything about Yorùbá great grandfather ẹ̀gan tó ti jẹ Aláàfin rí the same thing ni àwọn northerner ló lóyà sí kò lóyà sí ilẹ̀ Yorùbá great grandfather Lukman Gbádégẹṣin tó jẹ Aláàfin of Ọ̀yọ́ gbogbo nǹkan ìṣẹ̀ṣe àṣà ìṣe Yorùbá ló parun ní ìgbà yẹ òun ní ẹni àkọ́kọ́ Aláàfin tó kọ́ mọ́ṣáláṣí sí inú palace bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ tí mo bá parọ́ ó sì wà ń bẹ̀dẹ̀ nílé ní kọjú ìwé ibẹ̀ fún ẹ ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ ṣọwárí Lukman tó jẹ́ descendant bàbá yẹn ti àwọn yẹn palace Sultan of Sokoto ló ti grow tó já sí wípé gbogbo loyalty ẹ̀ ọ̀dọ̀ Sultan ló wà báwo ni Sultan of Sokoto ṣe fẹ́ máa darí àpèrè orí Aláàfin of Ọ̀yọ́ kí ló ṣe yẹn ọmọ Yorùbá ti jí àsùnmọ́ Yorùbá àná ó ti yàtọ̀ sí tèmi mò ń bọ̀. The Ooni of Ife Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ II has lauded the appointment of Abímbọ́lá Ọwọ́adé as the new Aláàfin of Ọ̀yọ́. He also congratulated the Aláàfin-elect on his appointment as the new Oyo King. This is contained in a statement on Saturday by Moses Olafari, the Director of Media and Public Affairs, Ooni Palace, Ile-Ife, Ọ̀ṣun. The statement was, however, silent on the complaints by the Oyo Kingsmaker Oyomesi that Mr. Owoade's appointment was illegal as it did not follow the due process. The Kingsmaker opposition to the Oyo government announcement. The Kingsmaker had earlier chosen a different person, Lukman Gbádégẹṣin, as the Alaafin, but the state government refused to appoint the person. The controversy over that initial appointment is still at the appeal court. In a statement, the Ooni only asked the new appointed king to ensure the Kingsmaker were united. Oh, Ibo Ooni ti wá sọ wípé àwọn ní candidate. Ẹgbọ́nrin ọ̀tẹ̀ òfò àtàdánù wá bí gbà kẹ́ lọ wá tọ́pìkì mi ìjàre kó sì lọ. You must bring everyone on board. Oyomesi must remain united under your watch, either those who supported you or those who didn't support you. You must be magnanimous in victory, he wrote. Ooni comments appointment. In Saturday's statement, the Ooni lauded Oyo State Governor Seyi Makinde for providing the enabling environment that birthed a new king for Oyo, the new agency of Nigeria report. According to him, the decision heralds a new era of prosperity, unity, and cultural preservation for the people of Oyo. Kí lẹ tún fẹ́ kó sọ? Ẹ wá gbọ́ fídíò bàbá Wande. Mo ń bá bàbá wa Professor Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lẹ́ni à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ dárúkọ yín kẹ́ ṣàlàyé bó ṣe jẹ́, ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an nù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bí àgbáre wájà ní pìrìtìmọ̀dọ́ ọdún mẹ́ta tí òbó léwó tó kù tẹ̀ yẹ̀ tí omi agbada yí dànù. Wọ́n ní àwọn dọ́gbọ́n títí pé
fún àwọn afọbajẹ wọ́n bá wọn wá ọmọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n gbowó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Nígbà tó wá yá àwọn afọbajẹ wá jà láàrin ara wọn. Níbi owó tí wọ́n ń pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Afọbajẹ méjì nú wọn á fọn pé àwọn ò wọ́n tiẹ̀ tó wọn márààrún wọn lè táwọn mú nì. Ní a rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà iye tó fáwọn ń bẹ kékeré láì ní owó yẹn pọ̀ gan-an tó fẹ́ dí odò. Ẹwọ́n ṣe á jẹ́ pé iye kékeré báyìí lẹ fáwọn bàbá owó yòókù ńkọ́ bàbá Sádìjà. Wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún bọ́ọ̀nà méjì wá ní àákọ́ síjọba pẹ̀tọ́ àwọn ò fọwọ́ sí mọ́ o àti owó tí olórí àwọn gbà àsọpọ̀ rẹpẹtẹ báyìí ní àfàwọn ní kékeré ń bẹ̀. Mi tí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu àwọn aráàlú náà wá ń kọ̀wé síjọba àwọn kan nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò yìí wà dàbí ọ̀rọ̀ sádìyàn pọnyánrin láti oṣù kẹrin ọdún ìnáwó ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà wọn sáré sí gbádìí ọdún tó kọjá ní a pè dá sọ̀rọ̀ náà. Gómìnà rere ni gómìnà wa ní síbí fáwọn fi ṣe kíní láyé àtijọ́. Bá a bá fi fá ṣe owó náà wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe gbogbo ìlú ilẹ̀ Yorùbá lónìí. Àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o àmọ́ ọba bòmí o owó sá ni wọ́n gbé kalẹ̀ táwọn afọbajẹ́ ó pe owó bèbèrè wọ́n ra mọ́tò fún wọn wọ́n ra jẹnẹrétọ̀ wọ́n sá ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Ẹ̀ ṣe é ṣe nù gómìnà wa lò wọ́n gbà wọn rò pé yìí ń dá ẹ má jà sí yìí mọ́. Ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀ táwọn sì mọ̀ pé kì í purọ́ kì í ṣèké kì í mú nǹkan kì í dé gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kíkíbi kò mú kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwíṣẹ gbogbo àwọn ní àgbáyé. Àṣì jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí wọ́n ṣe ń dèlò bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí. Ẹ ti rí fídíò yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Now, Alaafin to be installed on Sunday and he will be immediately enter the Shango Elenpekoso shrine to start his Ipebi. If you know how to use court to dabaru everything, we know how to think out of the box. Ọ̀yọ́ ń gbóná lọ́wọ́lọ́wọ́. Lukman Gbadegese àti àwọn ará nọ́ọ̀tì Sultan of Sokoto ó ń finá mọ́ Báṣọ̀run àti àwọn ẹmẹ̀wà wọn Ọ̀yọ́mèsì tán gbowó àti property lọ́wọ́ wọn wípé wọn ò gbúdọ̀ gbà kí new elected Aláàfin kó wọ Ìpèbí kò gbúdọ̀ jọba kò gbúdọ̀ ṣègbà ṣùgbọ́n àsìkò tẹ́ máa faṣọ pépé rúkọ ọba lélẹ̀ gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì
ìlẹ̀kẹ̀ ọrùn yín àgàgà yín bàbá Báṣọ̀run yìí mi ìdẹ̀rí yín bá wí wọ́n ní gbogbo àwọn Báṣọ̀run bó ṣe máa ń ṣe nìyẹn Báṣọ̀run àìlúmọ̀ ní ayé ọba Aláàfin Olúwù àbí ní ìgbà tí wọ́n jẹ Aláàfin Olúwù ní ọdún náà náà ẹni aṣítà tó jẹ ní Ìlọrin ní ìgbà náà ó fi ìpè ránṣẹ́ sí wọn ó fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí ọba Olúwù pé ó ní láti wá sí Ìlọrin kó wá kí òun kó sì wá fi Quran kó wá fi búra wípé òun máa gbé Ọ̀yọ́ o gbogbo everything about Ọ̀yọ́ o á gbé sí under Ìlọrin Emirate tí wọ́n ní nínú ìwé ìtàn ọba Olúwù lọ́dún náà lọ́hùn sọ wípé ká má rí ni Paul wí kì í ṣe ilé ayé kàkàkílẹ̀ kú ilẹ̀ àṣà òun ò lè ṣe òun ò sìn wá wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé kò lọ ọbẹ̀ ìgbà tí ẹni aṣítà tó wá rí wípé Aláàfin Olúwù yìí kò mà fẹ́ fi orí sí abẹ́ òun Báṣọ̀run àìlúmọ̀ àbí nǹkan kan òun ni ó jẹ ní ọdún náà lọ́hùn òun ni wọ́n wá lọ mú tọ́fà mábẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fa Báṣọ̀run lọ́wọ́lọ́wọ́ tó ń da Ọ̀yọ́ rú tó fẹ́ ta orí àpèrè Aláàfin tọ́yẹ ilẹ̀kùn mú wọn lọ́wọ́ wọ́n ní bó ṣe fa Báṣọ̀run mábẹ́ ni wọ́n fún lówó wọ́n fún lọ́lá wọ́n fún everything ìjẹkújẹ náà ni ẹ̀dẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ayé yín ò rojú ẹ jẹ́ títí ẹ balẹ̀ jẹ́ ẹ bayé jẹ́ ẹbọ̀rún ṣèjà lẹ́ni tìjú gbogbo wọ́n jẹ́ o wọ́n ní bí Báṣọ̀run ọdún náà bó ṣe gbowó tó gba gbogbo everything nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ní fi ń ná mọ́ Aláàfin Olúwù lọ́dún náà lọ́hùn pé òun ní Báṣọ̀run ohun tóun bá sọ o ní láti bá òun lọ́wọ́ sí wọ́n ní bí Báṣọ̀run gbà tó ti gbowó tó ti gba everything bó ṣe kógun bó ṣe kẹ̀yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun olórí jagunjagun gbogbo àwọn tó ń jọ ń ṣèlú ńgbà náà jàkànjàkàn bó ṣe kẹ̀yìn wọn sí kábíyèsí yẹn nìyẹn ìyẹn ní story yẹn tó bá fẹ́ continue ó wà káàkiri lọ gbọ́ so tá bá wá rí Báṣọ̀run bíṣọ̀ Báṣọ̀run lẹ ti wò látẹ̀kan tẹ́ bá wá rí wọn tán ti gbowó lọ́wọ́ Sultan of Sokoto àti Lukman Gbadegẹṣin tí wọ́n ń sunkún wípé dandan Lukman Gbadegẹṣin náà máa gbé síbẹ̀ iṣẹ́ ọwọ́ àwọn nọ́dánà ni o mo kàn fẹ́ kó mọ̀ ni o iṣẹ́ ọwọ́ àwọn nọ́dánà òun ni this is the current Báṣọ̀run of Ọ̀yọ́ Chief Akíade Ayọ̀ọ́lá orúkọ Báṣọ̀run of Ọ̀yọ́ tó fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ wa nìyẹn a man who could have played a weak link in the political invasion of Ọ̀yọ́ at the governor not stepped in. He reminds us of another Báṣọ̀run of questionable character during the reign of Aláàfin Olúwù òun ni mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn story yẹn ni mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn. If you know the hidden agenda of the Oyomesin, you won't be advocating for Jojo with them. Special thanks to Baba Wande, Baba Awishe, and the governor for their smart moves. Hope you know it was allegedly said, alleged, said that Oyomesin candidate Prince Lukman Gbadegẹṣin was the one sponsoring aborted and rejected Sharia court in Oyo town through Báṣọ̀run. À ń gbóròyìn lẹ́nu ọjọ́ mẹ́ta pé wọ́n pariwo Sharia lọ Sharia court ní Ọ̀yọ́ state. Allegedly wọ́n ní gẹ́gẹ́ bí ìkọ̀tọ́ sẹ́ǹsì mi síbi tí mò ń kà wọ́n ní Lukman Gbadegẹṣin ó wà lára àwọn tó sponsor Sharia court ní Ọ̀yọ́ through Báṣọ̀run. Kò tí ì dórí àpèrè Aláàfin nìyẹn ṣe ti rí nǹkan tó dálẹ̀. Ẹ wá bá mi bèrè lọ́wọ́ Lukman Gbadegẹṣin ẹ̀míà mélòó ni wọ́n ti kọ́ọ̀tù ọwọ́ ẹ̀ lọ yín náà tì. Gọ́fúnà tó kówó jẹ mélòó ni wọ́n ti kọ́ọ̀tì ti Sharia ti mú kẹ́lẹ̀ mọ̀ wípé irọ́ náà pa. Prominent people ní nọ́ọ̀tì mélòó ni Sharia ti mú àbọ̀ ògbọ́ bí gbogbo wọn ṣe ń kówó jẹ ni. Àwọn wo ni Sharia mú? Commoner person like you and myself. Kò lè mú gọ́fúnà, kò lè mọ́ba, kò lè mọ́mọba, kò lè mú àwọn ọmọ olówó tó bá sọ wípé dandan kọ́ wá ṣe ńlẹ̀ Yorùbá. Mo ní ìṣàlàyé fún ẹni. Ìwọ mẹ̀kúnnù bíi ti tèmi ló máa mú. Agẹgẹ yín sísà tí wá tẹ máa ṣọ tẹ fẹ́ rí òhò láàrin títì nínú patí. Sharia lọ ò fàyè gbà ó ẹ máa ṣẹ̀wọ̀n. Ó jí búrẹ́dì lásán ilé tẹ́ ẹlẹ́bi ló ń pa yín ẹ mú búrẹ́dì wọ́n wá máa dáwó búrẹ́dì jọ fún yín wọ́n mọ̀ pé bí ló ń pa yín lẹ́ṣẹ̀ lọ jí búrẹ́dì. Sharia lọ á gé apá ẹ̀ á yọ ojú ẹ̀ wọ́n á gé ẹsẹ̀ ẹ̀ bọ̀ àwọn olówó wọn kò débẹ̀ o mo kàn ní kí n sọ fún ẹni. Àbí kò yẹ bẹ́ẹ̀ tá a bá wá rí ṣe bẹ́ẹ̀ gbọ́ àlàyé oríṣiríṣi tí bàbá Wande tí wọ́n ṣe.
wọ́n ti di pàǹpá wọ́n láwọn ti di wọ́n ti dífá ifá tí wọ́n mú Lukman Gbadegesin ni àṣé irọ́ ni àṣé torí owó àti property tó ti gbà tí àwọn Sultan of Sokoto tó ti kó fún wọn òun ni wọ́n ṣe declare tẹ́ bá wá ní dandan Lukman Gbadegesin ni ìyẹn ò lè ṣe Báṣọ̀run àtẹ̀yẹ Ọ̀yọ́mèsì tètè bójé sáré lọ create Ọ̀yọ́ míì kẹfí Lukman ṣolórí yín síbẹ̀ kẹdẹ̀gbé ṣàríà yín síbẹ̀ kẹjọ máa wà ń bẹ̀ àbí kẹ̀kẹ́ kúkú lọ create Ọ̀yọ́ míì sí ẹgbẹ́ Sultan ní Sokoto sódà ẹ lè fi Lukman síbẹ̀ tó bá jẹ́ tilẹ̀ Yorùbá ẹ̀ ni Yorùbá ti jí àsùnmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ má gba ọ̀tẹ̀ láàyè o ẹ má listen sí any fucking person tó bá ń sọ wípé òun fẹ́ fi orí situation tó ń ṣẹlẹ̀ tí gbogbo wa ń dunnú lọ́wọ́ tó fẹ́ dàrú mọ́ wa lójú èèyàn tí ò bá lè sọ̀rọ̀ ní ìgbà tí gbogbo wa pariwo pé Lukman Gbadegesin wọ́n fẹ́ ti ta orí àpèrè tí wọ́n ń dìfẹ́ǹdì àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n wá dùdì ní ìfúnsìn tó tó wà lọ ń wá ogun míì wá láti forí àwọn èèyàn gbára wọn àwa náà mọ àwọn tó ń ṣiṣẹ́ fún Ọọ̀ni ò ní kándídéètì kankan lórí àpèrè Aláàfin of Ọ̀yọ́ wọ́n sì ti congratulate Prince Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé wọ́n sì ti advice wọn wípé àti kingmaker tó support ẹ o àti tí ò support ẹ o tó o bá ti ṣe tán tó o ti jókòó sórí àpèrè tó fi dínrinlẹ̀ ó ní láti kó gbogbo wọn mọ́ra ni wọ́n sì congratulate gbogbo ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ kí lẹ tún fẹ́ kí wọ́n ṣe torí tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ẹ́nà tún sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ẹni kinní kan tó bá jẹ́ lórí eléyìí ni ẹni tètè bá fẹ́ gbé jáde àwa kan wà tá a rẹ́dí ìbàjẹ́ sí kálẹ̀ a ò ní jẹ́ ká kánná jó nǹkan àlàáfíà tó fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ ayé ọmọlẹ̀ bí ọ̀bọ ìwà yín àwa mọ̀ yín bàjẹ́ a mọ̀ yín dá quest ṣe wá rí iṣẹ́ mọ̀ pé ìgbà tí gbogbo kinní yẹn ń gbóná join táwa ń ṣiṣẹ́ yìí mi ò kí ń ṣọmọ Ọ̀yọ́ ṣùgbọ́n ọmọ ilẹ̀ Yorùbá ni mímọ̀ dẹ̀ mọ̀ wípé orí àpèrè Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá ló belong sí àwọn ọmọ kọ́ dìde à ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Ọ̀yọ́ nígbà náà ibo lẹ wà kí ló dé tẹ́ ẹ fẹnu bò tẹ́ ẹ ń sá kúbẹ́kúbẹ́ tẹ́ ẹ ń pọ́n lábẹ́lábẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́ tẹ́ ṣe làwa mọ̀ ẹ lè sọ̀rọ̀ torí ìjẹkújẹ àbòsí àti rádaràdá tẹ́ máa ń ṣe ìkọ́ yẹn wá dún tán nísìnyí ẹ wá tún wá fẹ́ dá wàhálà lẹ̀ any media tó bá ní òun fẹ́ dìde ogun ti Ọọ̀ni tó bá ní torí àpèrè pé kinní kan Ọọ̀ni ló tún ṣe kinní kan o wọ́n ti ní problem pẹ̀lú Ọọ̀ni ni máyìn ẹ̀rí ìtọ̀ta ọlọ́ta kò sí nǹkan tó kan Ọọ̀ni pẹ̀lú orí àpèrè bàbá Láàfin tí wọ́n fẹ́ joyè méjì ní. of course àwọn èèyàn lè ní candidate wọn ọ̀tọ̀ ní kò ní candidate ṣùgbọ́n Ifá ló máa mú yan èèyàn tó máa mú bàbá Wándé lọ́dẹ̀ ń sọ yìí pé kò ń ṣe Amẹ́ríkà náà ti lọ dífá gọ́fúnà Ṣèyí Mákindé invite wọn wá sí Nàìjíríà náà ti dá Ifá yẹn wọ́n sì dá èèyàn tó mú òun ni wọ́n fà kalẹ̀ kí wàá lẹ́jọ́ orí burúkú èwọlẹ́ tó wá fẹ́ dájà wèrè sílẹ̀ má ṣọ̀tẹ̀ mọ́ àníkẹ́ sún sọ́tẹ̀ ẹ yé ṣọ̀tẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ fàbò sílẹ̀ mo sún create wàhálà níbi tí ò ti sí kí ló kan èwo làbùrọ̀kẹ́ tó fẹ́ jẹ́ káwọn èèyàn máa gbé Ọọ̀ni ṣépè lórí pé wọ́n yan ọmọ oyè ẹ kó ṣí wèrè lọ wá ṣọ́ṣe ìgbà tí gbogbo ẹ̀ ń gbóná láti bí ọdún méjì tá ti wà ń bẹ̀ àgbọ̀kẹ́ wúkọ́ ṣe bí ẹ wà lára àwọn tó tákù mí gbà náà wípé ẹ yo ṣe lóòótọ́ àwọn Ọ̀yọ́mèsì bá tiẹ̀ gbowó tán gba owó ṣé bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ sí wọn ni mo ló ṣe yẹ kẹ́mi ṣe sọ̀rọ̀ báwo ló ṣe yẹ kẹ́mi ṣe sọ̀rọ̀ nígbà tí mi kì í ṣe ọmọ àlè tí mi kì í ṣe alábòsí àwa sọ̀rọ̀ nígbà tó yẹ ká sọ̀rọ̀ kò wá ní ṣe ìṣẹ̀lẹ̀ tán ní sìnkẹ́ wa lè fẹ́ dá ìjà míì sílẹ̀ àjọ máa kúrú lórí social media yìí àjọ máa ga àfàjà orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand wàláì lórí ọ̀rọ̀ àpèrè yìí máa jókòó tán pátápátá ni you know me now anybody tó ò dìde nígbà tó yẹ kó dìde tó wá fẹ́ ṣe bí kinní kan nísìnyí tó tún fẹ́ dá wàhálà míì sílẹ̀ àwa ò ní gbà yín fún yín we are here to defend Yorùbá race Yorùbá land bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá gbè wá o kò ní gbé ọmọ àlè àárín wa bẹ́ẹ̀ ni má gbàgbé láti bá mi share drop your comment under this video má bá wọn ṣépè fún Ọọ̀ni o má dá wọn lóhùn olùtẹ̀ àtàlábòsí ni wọ́n orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé.